form tàbá gbé jáde yẹn irú nígbà táwọn APC pé tí wọ́n ní APC membership registration form àwọn náà máa gbé Yorùbá nation registration membership form jáde so that come out compile orúkọ àwọn ènìyàn wa come out compile ọjọ́ at the end of the day ìwé tàbá gbé jáde wọ́n máa lo thumb print wọ́n máa tẹ̀ka irú àwọn mọ́mí wa àwọn ìyá wa tó ń bá lè sign wọ́n lo thumb print wọn bẹ́ẹ̀ àwọn tó bá sì lè lo phone wọ́n lo phone àwọn tó bá sì ní phone a máa gbé laptop lọ káàkiri bẹ́ẹ̀ sọ ma pé it's not possible káṣí kó máa kó laptop tó wọ 1 million so 800,000 it's not possible bẹ́ẹ̀ wọ́n bàtà àbánilágbára a máa ṣe but the most important thing òun náà ni pé ní ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ ti grassroots awareness campaign because for example nísìn ẹ jẹ́ fún iná instructor kàtà fẹ́ lò Apapa local government ó wà ó jẹ́ kan nínú àwọn local government tó wà ní Lagos state how many wards 10 wards nínú 10 wards rẹ automatically I need èèyàn mẹ́wàá wọ́n máa jẹ́ coordinator for each ward tọ́wọ́ ti ní 10 coordinators then each coordinator yẹn àwọn akpèpè lágbájá ẹni coordinator maybe Sarigamu so how many streets ló wà nínú Sarigamu maybe 40 streets tọ́wọ́ pé 40 streets ni I need the volunteers okay 20 or 15 so that 2 streets ẹnì kankan máa lọ sí 2 streets number how much have I had tọ́wọ́ bí lè ṣe yẹn then gbogbo ilé sílé kò sílé tàbí ilẹ̀ posters tọ́wọ́ sì fẹ́ sí àní announce àti láwọn lawyers tàti àtẹ́mù wọn kalẹ̀ bámú sans ni wọn 30 sans wọn ti dúró kalẹ̀ fún wa so that àwọn tó fẹ́ distribute leaflet yìí a máa ṣe training fún wa ó gbọ́dọ̀ gbẹ́bọ̀ dání even ordinary ọ̀bẹ wọn lọ rí lápò rẹ̀ bá fẹ́ distribute kìíní nídàájí wọ́n ti hard ní káàkiri so that kò ní sínú pé bóyá ẹnìkan ní ò gbọ́ nígbà tí èèyàn bá jáde nínú ilé tó jáde láàrọ̀ tó yí pósítà tó kọ ilé ti yá àsìkò tó òmìnira ilẹ̀ Yorùbá nation àtọ́ kọ sí iwájú ilé olùkúlélé ìsẹ́ni tó lọ fún ògbọ́ and video cd so signing of petition through phone ni ìwé náà wà lọ́wọ́ máa tẹ ìka. Yorùbá nation. náà. Orúkọ tèmi ni Adétúndé Samson láti Adó Ọ̀tà. Ẹ ti dá àwọn ọba díẹ̀ nínú ìbéèrè bọ̀ mo fẹ́ tún fi ìmọ̀ sí inú ìbéèrè tí mo fẹ́ béèrè yẹn pé kẹ́ bá wa fi enlight wa more than that ni pé nípa ọ̀rọ̀ awareness yìí mi ò mọ program tí ẹ ti là sílẹ̀ ọ̀nà tá a fẹ́ gbà ṣe tá a bá sọ̀rọ̀ nípa bí pósítà yẹn nìsín ó easily fún wa láti lọ lẹ pósítà lóru everywhere èdè kó máa bá ń bẹ̀ but when in day break tí mo kó class lọ́wọ́ tí mo lọ bá àwọn káàkiri ládùúgbò mo rí pé ó dàbò ó léwu díẹ̀ àwọn ẹ̀jẹ̀ kì í sọ fún yín àti rìdí ẹ̀ nù ìjọba tó wà yìí àdèmọ́rẹ́ àwọn tí àwọn olóṣèlú wa jẹ́ if they began to stamp you and get you tó bá ti máa kẹ́ they can do and undo tó bá arrest ẹ̀ ó da ọ̀tọ́ ọlọ́pàá wá mú ẹ o kí òyìnbó kó fẹ́ gbọ́ abẹ́ mọ́lẹ́ lóru wọn pa ẹ́ kílẹ̀ tó mọ̀ so we should look for a strategies tàbí lè ṣe awareness yẹn tó bá jẹ́ pé dọ́yìn dọ̀ ká ló máa bá wọn secretly ó ṣì ń dà but to go out in a day break ládùúgbò tó ń gbé ọlọ́mọdé fúlàní ní odò àti tẹ̀sán léèyàn lọ́wọ́ àwọn sẹ́nitọ́ yẹn tí wọ́n ládùúgbò àwọn rẹ́ẹ̀pù wọ́n máa kárò ẹ̀mọ́ inú òrùn ní dá ọ̀gbẹ́jọ́. lórí ìbéèrè tẹ́ béèrè mo ti sọ lẹ́ẹ̀kan ipe ní àwọn tá a fẹ́ distribute yìí àti láwọn lọ́ọ̀yà tó wà ní kí làwọn lọ́ọ̀yà ṣe ǹjẹ́ ó wà nínú òfin tó bá mú flyers lọ́wọ́ kó dára kó di wàhálà rárá sọ wà nínú òfin kẹfẹ́ ní sọ pé ní mo fẹ́ dá dúró rárá sọ wà nínú òfin kẹsọ pé ókè o ilé ti yá o ìbá Nàìjíríà sí mọ́ o ẹ̀ sí ẹ̀ ní problem nítorí tako òfin òun náà ní kẹ mú àdá lọ́wọ́ kẹ mú àké lọ́wọ́ kẹ mú nǹkan ìjà lọ́wọ́ ẹni tó bá ti bá nǹkan ìjà lọ́wọ́ rẹ̀ bá nìkan kò rán bẹ́ẹ̀ pé kẹ mú flyers lọ́wọ́ ókè nísìn tábàwọ ìdíwé ìpàṣẹ ṣèkìní àkọ́pẹ́ ní your full name odi méní nínú àwọn details àníjò your full name àwọn sọ pé ní nearest street àrífà sí àdúgbò rẹ báwo ni mo ti lè jáde ní ìdájí ní nǹkan bí ọwọ́ 5:30 láàárọ̀ kùtù tí mo ilé sílé mọ̀ wá flyers ẹni tá bá ti pété ìwà ti gbọ́ ilé tó ìwà ti gbà yóò move on àdúgbò mi ni wọ́n ti wá flyers ṣé àwọn ará àdúgbò mi náà ni wọ́n ti kọ́ lọ pa mí pé mo wá flyers tá bá fẹ́ self determination táwọn fẹ́ self determination àbúrò ready ẹni tó ń lé wù jù òní pé ẹ má jẹ́ kí wọ́n bá nǹkan jà lọ́wọ́ yín ńgbà tí a bá ti mú nǹkan òkè nísìn street tí mò ń gbé
mo have flyers fún wọn ṣé flyers mo wà mo wá dáná is either yes or no now so nígbà tá a bá lè have flyers nílùú wa ṣé ní àwùjọ ẹ̀ tó wá rí flyers.